kì í ṣe èmi nìkan ni mo mọ àwọn afẹ̀míṣòfò, ìjọba náà mọ̀ wọ́n o. Gumi ló sọ bẹ́ẹ̀. Ó fẹ́rẹ̀ jẹ́ pé kò sẹ́nìkan tí àwọn ọmọ Nàìjíríà gbà pé òun ní ìṣòro àwọn lórí ọ̀rọ̀ afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè yìí ju ọkùnrin tó ń pe ara ẹ̀ ní aṣáájú àwọn mùsùlùmí, ìyẹn Sheikh Ahmad Gumi lọ. Àmọ́ bí gbogbo ayé ti ń pariwo ẹ̀ tó, bí wọ́n ti ń fi ìbínú hàn sí i tó, ọkùnrin yìí kò fi ijọ́ kan jáwọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ. Kò yéé sọ fún gbogbo èèyàn pé ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò lòun, pé káwọn sọ́jà Nàìjíríà yéé pa wọ́n, kí wọ́n mú wọn lọ́rẹ̀ẹ́ ló dáa. Káwọn ọmọ Nàìjíríà àtàwọn afẹ̀míṣòfò yìí jọ máa gbé ló sunwọ̀n jù, kí gbogbo ọmọ Nàìjíríà sì mọ̀ pé alámúlégbè àti aládùúgbò kan náà làwọn àtàwọn afẹ̀míṣòfò yìí, pé kò sí tẹ́rọ́rìsì níbì kan ju àwọn ọmọ ìyá wa lọ. Gbogbo ayé ló ń pariwo tí àwọn míín sì ń ṣépè lu ọkùnrin náà nítorí ọ̀rọ̀ tó ń sọ lòdì sí ohun táyé ń fẹ́. Àbí báwo lèèyàn yóò ṣe máa sọ pé òun mọ ibi táwọn afẹ̀míṣòfò wà, òun lè bá wọn sọ̀rọ̀, kíjọba jẹ́ kí òun lọ bá wọn, tí kò sì sọ ọ́ ní kọ̀rọ̀ tó jẹ́ ní gbangba ló ti ń sọ ọ́. Àmọ́ kinní kan ló wà, ìyẹn náà ni pé bí ọkùnrin yìí ti wá ń pariwo tó yìí, ìjọba Nàìjíríà kò mógún mì. Wọn ò dá àwọn tí wọ́n ń pariwo pé kí wọ́n mú un lóhùn, kódà wọn kò ṣe bí ẹni pé àwọn rí tàbí àwọn gbọ́ ohun tó ń sọ. Nítorí ohun táwọn èèyàn ṣe ń béèrè pé kí ló dé tíjọba Nàìjíríà kò mógún mì rèé, tíjọba kò sì lésì kankan tí wọn yóò fi fẹ́ nìkan. Ohun tó fà á tó jẹ́ nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn onímọ̀ lórí ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò bá ń sọ̀rọ̀ Nàìjíríà pẹ̀lú àwọn ẹni ibi yìí, ohun tí wọ́n máa ń wí ni pé Nàìjíríà ò síríọ̀sì lórí ọ̀rọ̀ ogun afẹ̀míṣòfò, wọ́n kàn ń tan àwọn èèyàn orílẹ̀-èdè wọn jẹ ni. Ọ̀pọ̀ ni kò gba ọ̀rọ̀ táwọn wọ̀nyí ń wí gbọ́. Ohun tí wọ́n ń sọ ni pé báwo níjọba Nàìjíríà yóò ṣe máa ná bílíọ̀nù lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tí yóò wá jẹ́ pé wọ́n ń tan àwọn èèyàn wọn jẹ ni. Wọ́n ní rárá. Àmọ́ ohun tí àwọn yìí ń wí ni pé àwọn tí wọ́n ń ṣèjọba mọ àwọn afẹ̀míṣòfò, wọ́n mọ ibi tí wọ́n wà, wọ́n mọ àwọn ọ̀rẹ́ wọn, wọ́n mọ àwọn onígbọ̀wọ́ wọn. Ṣùgbọ́n níṣe ni wọ́n ń yẹ̀ wọ́n sílẹ̀ tàbí tí wọ́n ń fi ọwọ́ pa wọ́n lórí, tí wọ́n ń ṣe bí ẹni pé àwọn ò rí wọn tàbí pé àwọn ò mọ̀ wọ́n, tí wọ́n yóò máa wá sáré jọ̀nàjọ̀nà kiri lẹ́yìn tí àwọn afẹ̀míṣòfò yìí bá ti ṣe aburú wọn, tí wọ́n bá ti lọ tán, tàbí kí wọ́n wá ọ̀nà láti lọ sanwó fún wọn lẹ́yìn, kí wọ́n sì gba àwọn tí wọ́n bá jí gbé tí ọ̀rọ̀ wọn sì di ariwo sílẹ̀. Àwọn èèyàn míì kò gbàgbọ́ o, àfi nígbà tí Gumi jáde báyìí tó ṣí aṣọ lójú eégún. Gumi bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó sì sọ fún wọn pé àsìkò ọ̀rọ̀ ti tó sọ báyìí, kò sí awo kan nínú awo ẹ̀wà mọ́, kí òun sọ ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí, kí gbogbo ayẹyẹ dá orúkọ òun nìkan, kí wọ́n sì lè mọ ibi tí wọn yóò dojú ọ̀rọ̀ wọn kọ. Ó ní lóòótọ́ lòun mọ àwọn afẹ̀míṣòfò, òun mọ̀ wọ́n, òun sì mọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wọn wà àti inú aginjù tí púpọ̀ wọn ń gbé. Ó ní òun ò lè purọ́ ìyẹn nítorí òun ti lọ sọ́dọ̀ wọn rí dáadáa. Ṣùgbọ́n èyí tó ń dùn òun jù nínú ọ̀rọ̀ yìí ní tàwọn èèyàn ìjọba, àwọn lọ́gàálọ́gàá nídìí iṣẹ́ ìjọba, àwọn gómìnà àti àwọn mínísítà míì pẹ̀lú àwọn agbófinró tí wọn yóò máa ṣe bí ẹni pé wọn kò mọ ibi tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí wà, tí wọn yóò sì máa parọ́ fáwọn aráàlú. Gumi ní kò sí ẹgbẹ́ afẹ̀míṣòfò kan tàbí ọ̀gá àwọn afẹ̀míṣòfò kan tí àwọn tí wọ́n ń ṣèjọba ní Nàìjíríà yìí kò mọ̀ tàbí tí wọn kò mọ ibi tí wọ́n wà. Ó ní wọ́n mọ ibẹ̀ dáadáa o, wọ́n sì mọ àwọn èèyàn náà dáadáa. Gumi ní kì í ṣe pé òun ń sọ àṣẹ tàbí pé òun ń parọ́ mọ́ wọn. Ó ní òun àti àwọn èèyàn ìjọba yìí ti lọ sọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí dáadáa ni, pé àwọn ti jọ lọ bá wọn ní bùbá wọn rí. Gumi ní bí kinní náà ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé nígbà tí àwọn afẹ̀míṣòfò bá ṣe kinní kan, bóyá wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé, tíjọba bá ń fẹ́ gbà wọ́n sílẹ̀, tí wọ́n bá pe òun pé kí òun bá àwọn rìn sí. Ó ní níbi tí òun bá rí àwọn olórí àwọn afẹ̀míṣòfò yìí bá sọ̀rọ̀, tí wọ́n bá ní kí àwọn wá láti ṣèpàdé, ó ní òun kì í dá lọ sírú ìpàdé bẹ́ẹ̀. Ọ̀gá sọ́jà, ọ̀gá ọlọ́pàá, kọmíṣánná tàbí mínísítà làwọn yóò jọ lọ, pé kò sì sí èyí tí àwọn lọ rí
tí ọ̀gá àwọn sọ́jà tó bá wà lágbègbè náà kò ní bá àwọn lọ. Ó ní gbogbo àdéhùn tí àwọn bá sì ṣe níbẹ̀ lójú àwọn ọ̀gá àwọn agbófinró yìí àtàwọn èèyàn ìjọba yìí làwọn yóò ṣèjọ ṣe tí wọn yóò sì lọ padà jábọ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ olórí wọn, bóyá ààrẹ fúnra ẹ̀ ni tàbí gómìnà tàbí àwọn olùdámọ̀ràn ẹ̀ gbogbo. Gumi ní kí wàá ní ariwo orúkọ tòun tí wọ́n ń pa tó bá jẹ́ àwọn ọmọ ogun àti olórí ogun Nàìjíríà tàbí ìjọba Nàìjíríà bá wá ṣetán láti lọ kó àwọn afẹ̀míṣòfò náà níbi tí wọ́n wà, tàbí tí wọ́n bá fẹ́ lọ kọlù wọ́n níbẹ̀, ṣé òun lè dá wọn dúró ni? Tàbí wọ́n ti sọ bẹ́ẹ̀ fóun rí tí òun ní kí wọ́n má lọ. Ó ní bí ìjọba bá mọ̀ pé àwọn ní kinní kan tí àwọn lè ṣe láti kápá àwọn afẹ̀míṣòfò náà, ṣe bí àwọn lókù tó yẹ kí wọ́n lọ bá wọn ní bùbá wọn. Èwo wá ní tòun? Nígbà tí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ yìí lákọ̀ọ́kọ́, ohun tí yóò rò ní pé ìsọkúsọ wo ni Gumi ń sọ yìí. Ṣùgbọ́n láti ìgbà tó ti sọ̀rọ̀ náà, àwọn èèyàn ìjọba kankan kò tí ì jáde kí wọ́n sọ pé irọ́ ló ń pamọ́ àwọn. Èyí tó fi ẹsẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣèjọba mọ ibi tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí wà, wọ́n sì mọ púpọ̀ nínú àwọn olórí wọn. Kò sì lè ṣe kó má rí bẹ́ẹ̀ o. Fún ẹni tó bá rántí dáadáa, púpọ̀ nínú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sọ dáadáa rí pé àwọn fúnra àwọn làwọn lọ pe àwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí wá sí Nàìjíríà lásìkò tí àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ Goodluck Jonathan, àti pé lẹ́yìn tí àwọn gbàjọba náà tán ni àwọn afẹ̀míṣòfò náà kọ̀ tí wọn kò lọ mọ́. Alhaji Kawu Baraje, aṣáájú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ kí ìjà tó dé, sọ ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2022 pé nígbà tí ìbò 2015 ń bọ̀ làwọn kó àwọn jàǹdùkú wá láti lè fi ṣẹ̀rùbà Jonathan àti ìjọba rẹ̀ kí àwọn sì lè borí nínú ìbò tó ń bọ̀ nígbà náà. Ọkùnrin olóṣèlú ńlá náà sọ nígbà náà pé láti Senegal, Mali àti Sierra Leone làwọn ti kó wọn wá. Bí eléyìí bá rí bẹ́ẹ̀, àwọn tó lọ kó àwọn jàǹdùkú wọ̀nyí wá ṣàgbọ́dọ̀ mọ àwọn aṣáájú wọn kí wọ́n tó kó wọn wọlé. Bí ènìyàn kò bá fẹ́ ka ọ̀rọ̀ tí Gumi sọ yìí sí, nígbà tó bá rántí ohun tó ṣẹlẹ̀ ní 2011, ìyẹn nígbà tí ọmọ afẹ̀míṣòfò kan Kabiru Umaru Sokoto àti àwọn ẹgbẹ́ ju bọ́ǹbù burúkú tó pààyàn rẹpẹtẹ lọ́jọ́ ọdún Kérésì ní Àbújá, tí wọ́n sì wá ọmọkùnrin náà títí tí wọn kò rí, tó jẹ́ nígbà tí wọn yóò rí ilé ìjọba ìpínlẹ̀ Borno níbi tí Kashim Shettima tí í ṣe igbákejì ààrẹ Nàìjíríà báyìí ń gbé l'Àbújá nígbà náà ni wọ́n ti rí. Bẹ́ẹ̀ àwọn apààyàn náà ju bọ́ǹbù ní ṣọ́ọ̀ṣì kan ní Mádàlá, wọ́n jù ní Yànyàn àti àwọn ibòmíì. Kò sì sí ibi tí wọ́n ti ju bọ́ǹbù náà tí wọn ò ti pààyàn rẹpẹtẹ. Lọ́jọ́ ọdún Kérésì gan ni o, ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2011 ni ìròyìn bá jáde pé Kabiru Sokoto kan ní olórí wọn ni wọ́n bá ń wá kiri, àmọ́ nígbà tí wọn yóò rí ní ilé ìjọba Borno ni wọ́n ti bá a lọ́jọ́ 14 oṣù kìíní ọdún 2012. Awuyewuye ọ̀rọ̀ náà kò tí ì tán nílẹ̀ títí dòní pé báwo ni Kabiru Sokoto ṣe dé ilé Shettima, pàápàá nígbà tó jẹ́ ìpínlẹ̀ Borno ni ogun àwọn afẹ̀míṣòfò Boko Haram ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé apá ò ká mọ́. Báwo ni Shettima yóò ṣe wá fẹnu sọ báyìí pé òun ò mọ àwọn afẹ̀míṣòfò kankan rí o tàbí ibi tí wọ́n ń jẹ̀ sí? Kò tí ì pẹ́ rárá tí gómìnà Bello Matawalle ti Zamfara sọ ara ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ àwọn afẹ̀míṣòfò ní ìpínlẹ̀ rẹ̀. Ní 2021 ní ọjọ́ 8 oṣù kejì ọdún náà, Matawalle ní àwọn afẹ̀míṣòfò náà ti sọ̀rẹ́ńdà, àwọn ti bá wọn ṣèpàdé, wọ́n sì ti gbà pé àwọn ò ní pààyàn kiri mọ́. Bẹ́ẹ̀ lólórí àwọn afẹ̀míṣòfò náà ń bá gómìnà yìí jẹ tó ń bá a mú ní Zamfara tí wọ́n sì di wọléwọ̀de. Kò pẹ́ tí afẹ̀míṣòfò náà tún kọrí sínú igbó padà. Wọ́n ní èdè àìyedè kan ló dé láàrin wọn, ìyẹn lẹ́yìn tó ti gba owó, gba mọ́tò àti àwọn nǹkan míì gbogbo. Òní wọ́n bá tún bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Báwo ni Matawalle yóò ṣe wá ní òun kò mọ àwọn afẹ̀míṣòfò yìí tàbí ibi tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ òun? Bẹ́ẹ̀ lónìí tí ilẹ̀ mọ́ yìí, Matawalle ni mínísítà abẹ́lé fún ètò ààbò nínú ìjọba Tinubu, ẹni tí ogun àwọn afẹ̀míṣòfò wà lábẹ́ ẹ̀ gan-an. Bẹ́ẹ̀ ni kò tí ì pẹ́ rárá tí gómìnà Katsina ń lérí pọnran pé kò sí bí òun ti lè ṣe tí òun ò ní bá àwọn afẹ̀míṣòfò àdúgbò òun yìí ṣọ̀rẹ́ o, nítorí àsìkò tí àwọn bá ń bá wọn ṣọ̀rẹ́ wọn kì í jí ìyàn gbé lọ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá ti jí gbé tẹ́lẹ̀ wọn yóò máa fi wọ́n sílẹ̀ fáwọn. Bẹ́ẹ̀ bí àwọn afẹ̀míṣòfò yìí bá ti ń fi àwọn tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀ sílẹ̀,
bẹ́ẹ̀ náà ni ìjọba yóò máa fi àwọn ọ̀gá afẹ̀míṣòfò tí àwọn náà ti mú tẹ́lẹ̀ sílẹ̀ àwọn náà yóò sì tún padà sínú igbó láti máa bá iṣẹ́ wọn lọ. bí gbogbo eléyìí bá sì ṣàjòjì sí ni àwọn afẹ̀míṣòfò tí wọ́n lọ gba odidi ìlú kan Ngoche ní ìpínlẹ̀ Borno lọ́sẹ̀ tó kọjá yìí tí wọ́n sì ní àwọn ò ní kúrò ní ìlú náà pé àwọn ti gba ibẹ̀ gbé nìyẹn àwọn yóò sì ṣe ọdún ìtúnu ààwẹ̀ níbẹ̀ gbogbo àwọn tí àwọn sì mú níbẹ̀ ti di ẹrú àwọn nìyẹn. ìjọba tàbí àwọn olórí ogun wa kò lè pé àwọn kò gbọ́ ọ̀rọ̀ yìí nígbà tó jẹ́ fídíò làwọn èèyàn náà ṣe tí wọ́n sì pín in káàkiri ayé. àmọ́ bó tilẹ̀ jẹ́ kí náà ti ń lọ sí bí ọ̀sẹ̀ méjì báyìí àwọn ológun wa kò tí ì débẹ̀ láti dojú ìjà kọ àwọn ará náà kí gbogbo ayé sì gbọ́ pé wọ́n ń bá wọn jà níbẹ̀. ìròyìn tiẹ̀ ń sọ pé wọ́n sì wà níbẹ̀ tí wọ́n ń jayé ọba lọ. pẹ̀lú eléyìí ta ni yóò wá dá Gumi lẹ́bi tó bá ní kì í ṣe òun nìkan lòun mọ ibi tí àwọn afẹ̀míṣòfò wà ní Nàìjíríà pé ìjọba wa àti àwọn olórí ogun wa gbogbo náà ló mọ ibi tí àwọn ará bí yìí wà àwọn ni wọn ò mọ bí wọn yóò ti lé wọn jáde. nígbà tí ọ̀rọ̀ bá sì rí bó ti rí yìí ta ni yóò wá bá wa lé àwọn afẹ̀míṣòfò yìí lọ o ṣé Amẹ́ríkà ni tàbí ta ni àbí ó dìgbà tí wọ́n bá gba Nàìjíríà mọ́ gbogbo wa lọ́wọ́ ni ọ̀rọ̀ yẹn ń fẹ́ àpérò gidigidi o. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ tí Gumi sọ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.